Hello, ẹ̀yin èèyàn mi. Ẹ kú àsìkò yìí o, a kú dédé wò yìí, a kú ìtẹ́tí gbọ́ wa. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa o. Ààbò Ọlọ́run á dájú lórí títẹ fi ń gbọ́ wa. Etí náà ní block kò ní di. Nǹkan ayọ̀ lẹ máa fi máa gbọ́. Ìròyìn ayọ̀ lẹ fi máa gbọ́ nígbà gbogbo àti títí láéláé. Àmín. Ẹ ní fọ́ gbọ́ bànújẹ́ láyé yín. In Jesus' mighty name I pray for you. Amen. Bẹ́ẹ̀ni, mo ní mo wòye dáadáa pé Naomi àti Kábíyèsí pé Ọlọ́run tó dá wọn, tó mú wọn padà, tó tún padà sípò wọn. Tí Naomi tó wá sí ipò ńláńlá ibi tí Ọlọ́run dá sí, pé lọ jókòó sí ipò ẹ̀. Sórí gbogbo àwọn tó ń pera wọn lólórí, counterfeit yẹn, ó lóun máa rọ gbogbo wọn lóyè. Òun máa mú gbogbo wọn pátápátá, òun á dáná lé wọn lórí. Wọn ò lè rọ́nà lọ. Nítorí pé wọ́n fi ọwọ́ pa idà Ọlọ́run lójú. Àfi kán ya bìlà o. Tí wọ́n bá bìlà, òun ni ìyà tó ń jẹ wọ́n. Wọ́n láwọn ò ní gbọ́. And bẹ́ ṣe ń wo bọ́n ṣe ń ṣorí kunkun. Orí kunkun tó ń ṣe yẹn, kì í ṣe lásán o. Ẹ wo bí ọba Pharaoh nínú Bíbélì. Ọlọ́run fẹ́ fi ìyà jẹ ọba Pharaoh pẹ̀lú gbogbo àwọn ìwà ipá tó hù. Ọlọ́run wá mọ̀ọ́mọ̀ ṣe láyà lé. Wọ́n ló ṣe láyà lé láti jẹ́ kí ìyà jẹ. Ìyà náà dẹ̀ jẹ́ lójú páálí, ìyẹn ọba Pharaoh. Irú ẹ̀ náà ni tàwọn olórí yẹn. Tó bá lé wọn bí, ẹ má ṣe nǹkan yìí kò dáa. Wọ́n ní kíni. Àwọn tó bá máa ṣe kò sí nǹkan tó máa yí rẹ̀ o. Àgàgà olórí Ashley àti olórí tó ń pè ní Mariam. Kẹ́dẹ̀ máa wo ẹlẹ́yà o. Ẹ̀rẹ̀ ẹlẹ́yà o. Ojoojúmọ́, every time. Kò sí nǹkan tó bá dáwọ́lé níbi báyìí. Ibi yẹn máa bá wọn. Á dẹ̀ fi ìyà jẹ wọ́n, wọ́n á jáporó. Kán tó tún bọ́nú ẹ̀. Bọ́ tún ṣe jáporó yẹn tán yẹn ò ní pé kán tún kọ́ wọn lọ́gbọ́n pé káwọn bìlà, káwọn tún lọ sinmi ẹ̀dọ̀, kán tún ronú pìwàdà. For where? Ìgbà yẹn ni Ọlọ́run á tún ṣe wọn láyà lé lẹ́ẹ̀kejì. Wọ́n á tún jáporó kó tó rí àánú díẹ̀ gbà. Pé bóyá k'Ọlọ́run tún test wọn. Pé bóyá wọ́n á tún change. Níbo? Ìyẹn máa ní kán yàtọ̀, kán change. Wọ́n á tún ki ọwọ́ mi bọ́nú epo gbígbóná. Á jó wọn lọ́wọ́. Á bú kí epo gbígbóná tó jó wọn lọ́wọ́ yẹn tó tún máa rí wọ́n. Wọ́n á tún padà sídìí ẹ̀. Ẹ rí pé ọba Pharaoh, àwọn ìyà tó jà ọba Pharaoh làwọn Yorùbá máa ń pè nínú Bíbélì. Ní ìwé mímọ́ pé ọba Pharaoh nínú Bíbélì. Òun ni àwọn olórí tó pera wọn lólórí. Counterfeit tó wà láàfin ọba. Ibi tí ọ̀rọ̀ wọn kó má ya anybody lẹ́nu. Ẹ̀yin fans wa, ẹ̀yin olólùfẹ́ Naomi. Àdúrà tí ẹ máa gbà fún Naomi ni pé kí Ọlọ́run kó mú díẹ̀ ranlẹ̀ nínú ilé ọlá ńlá tó Ọlọ́run dá sí. Pé kò sí pé k'Ọlọ́run kó jọ̀ọ́nú àánú ẹ̀ kó lọ́rọ̀ ẹ̀mí òun àti Kábíyèsí. Àwọn ọmọ tó dẹ̀ ṣiṣẹ́ jìyà bí fún Kábíyèsí torí abiyamọ máa ń jìyà lórí ọmọ. Abiyamọ jìyà lórí ọmọ, ó tún jìyà nítorí àwọn ọmọ. Pàápàá jùlọ Tádéníkáwò tí ó kọ́kọ́ bí fún. Ká má tí wàá sọ ìbùkún rẹpẹtẹ àwọn ìbẹ́ta t'Ọlọ́run wá tó fi ta lọ́rẹ nílé Kábíyèsí. Níbo lọmọ ọlọ́mọ fẹ́ gbà? Níbo ló fẹ́ lọ? Ó lè lọ anywhere. Tó bá fi Kábíyèsí ilẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o. Bí Naomi ṣe wà yìí. Tó bá dábàá ẹ̀ pé òun tún fẹ́ fi Kábíyèsí lẹ̀, Ọlọ́run tún máa dá padà sí ọ̀dọ̀ Kábíyèsí. Torí ẹ̀ kò lè ṣe é ṣe fún láti sọ pé òun fẹ́ dábàá láti fi Kábíyèsí lẹ̀. Kábíyèsí gan-an kí lẹ ti rí Kábíyèsí sí? Kábíyèsí gan-an ò tiẹ̀ ní fi ìṣẹ́jú kan kó jẹ́ kó sinmi. Ẹ wo gbogbo bí wọ́n ṣe pàrọwà fún Kábíyèsí. Àwọn
àwọn family Naomi wọ́n ní níbo pé kó fún àwọn láwọn ọmọ wọn, kó fún òun lọ́mọ wọn, kó gba àwọn ọmọ ẹ̀, kó fún òun ní tiwọn, kó dẹ̀ gba owó orí ẹ̀. Kábíyèsí ní kíni, àgbọ̀nrín èṣì lẹ̀ ń jẹ lọ́bẹ̀. Pé kì í ṣe Naomi tòun yìí. Àbẹ́ gbọ́ pé tí ọ̀lẹ̀lẹ̀ bá ti wọnú ẹ̀kọ kò ń jáde mọ́. Àjẹ́lá ewé ni, níbo ló ń jẹ́ bẹ́ẹ̀? Pé ẹ̀dọ̀ wá bí sinmi sí. Naomi ní tòun. Kì í ṣe kábíyèsí ló sọ̀rọ̀. Àwọn agbára Ọlọ́run ẹ̀mí mímọ́, Ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba, gbéni níjà kẹ́rù òbo níjà, Ọlọ́run àánú, òun ló ń sọ̀rọ̀ ló ń ti ẹnu kábíyèsí fọ̀. Gbogbo akitiyan tí kábíyèsí ń ṣe ní orí Naomi, Ọlọ́run ló rán an níṣẹ́. Ẹ gbà pé wọ́n sọ pé kábíyèsí is a traditional man. Kábíyèsí ṣe kíní kan. Kí ló dé tí Naomi tó fi lọ fẹ́ traditional man? Ṣebí tradition tí Ọlọ́run dá. Wọ́n ti ní àtètè kọ́ṣe lọ́lọ́run ti dá ọ̀run òun ayé. Bẹ́ẹ̀ ni. Ṣebí inú ayé yìí náà ni gbogbo ẹ̀dá. Ọlọ́run ṣá ló dá gbogbo wọn. Ọlọ́run tó dá kábíyèsí tó fi di pé tradition ló ń ṣe, ọmọ Ọlọ́run ló ń ṣe. Tradition tí kábíyèsí tóun náà ń ṣe, tradition tá à ń sọ pé tradition ló ń ṣe. Tradition yẹn bọ́lọ́run náà ló ní. Ó kàn yẹ pé ọ̀nà tó lúkálùkù fi ń sin Ọlọ́run ẹ̀ ó yàtọ̀tọ̀. Ńgbò bá yá, ṣé rí pé Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń rí bàbá wa àti Ọlọ́run wa yìí, Almighty God. Ó ti dá gbogbo wa sílẹ̀ ayé. Ó máa fún ẹ láyè tí. Tó bá yàn pé òun ló fẹ́ sìn, òun gangan ni, òun lọ̀gá ẹ̀. Sórí tó yàn pé tó fẹ́ sìn, òun lọ̀gá ẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ. Ṣé rí, ó máa fi ẹ́ lẹ̀ pé kó choose tó bá wù ẹ́. Ó máa wù ẹ́ náà, kò ní sọ fún ẹ pé no àbí no. Ṣé mọ̀ pé Ọlọ́run wa, ọba olùgbàlà ni. Ó máa wù ẹ́, tó bá wù ẹ́ látọkàn, ó máa ní kó máa ṣe lọ. Tó bá wù ẹ́, á ní ọ̀nà lélẹ̀, èwo ló fẹ́ tẹ̀lé. Ẹ̀mí mímọ́ ló dẹ̀ máa ṣiṣẹ́ tó kù. Kì í ṣe tipátipá, Ọlọ́run fi ipá àti agbára kò fi mú yàn, torí ó mọ̀ pé ó ti dá ẹ̀mí mímọ́ lẹ̀ tó máa bá olúkálùkù wa lò. Àbáwá la ní ẹ̀mí tá à ń lò ní, kì í ṣàwà là ní nà. Ẹ̀mí tó ń mí, ṣàwà là ń mí. Àfọlọ́run. Gbogbo àṣẹ wà lọ́dọ̀ Ọlọ́run. Ṣé ó yé wa? Ọlọ́run ló dá kábíyèsí. Ó mọ nǹkan tó fẹ́ jẹ́. Ó dá Naomi, ó mọ nǹkan tí Naomi fẹ́ jẹ́. Ẹ jẹ́ ká ti ẹ̀ gbàgbé gbogbo yẹn torí ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ ni. Mystery dẹ̀ ni, ìjìnlẹ̀ ni. Ó ní Bíbélì sọ fún wa, ó ní ọ̀nà Ọlọ́run pé ẹnìkan kò mọ̀, kò sẹ́ni tó mọ̀. Bó ṣe wọn Olúwa ló ń ṣọlá ẹ̀. Àwa kàn try pé ká lè mọ̀. Bẹ́ẹ̀ Ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ ká mọ̀ òun síwájú àti síwájú sí. Òun ni Ọlọ́run wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má jẹ́ kí a máa tú iṣẹ́ Ọlọ́run wò, torí ẹnìkan ò lè tú iṣẹ́ bàbá God wò. Ṣé ó yé wa báyìí? Ẹ jẹ́ kí a máa bá iṣẹ́ Olúwa lọ. Ká dẹ̀ máa tẹ Ọlọ́run lẹ́yìn. Ká dẹ̀ gbà láàyè ká fi ọkàn wa lẹ̀ fún kó lò wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ ní ìlànà Ọlọ́run. Ṣé rí gbogbo àwọn olórí tó ń pera wọn lólórí láàfin, Ọlọ́run ò pè wọ́n lólórí. Tiwa ní pé ká sọ, ká mẹ́nu bà àwọn ọ̀rọ̀ wọn, ká dẹ̀ pàtì, ká fi gbogbo iṣẹ́ tó kù lẹ̀ fún Ọlọ́run kó láti ṣe. Kí Ọlọ́run kó ṣe àṣeyọjú iṣẹ́ náà. Ṣé rí ti Naomi, Ọlọ́run ló máa bá wọ, máa túbọ̀ máa bùkún fún. Á túbọ̀ dáwọ́ lé. Iṣẹ́ ìyanu tí Ọlọ́run fi torí ẹ̀ dá wá sáyé pé kó lọ ṣe ní ààfin ẹ̀. Ọlọ́run á mú iṣẹ́ ẹ ṣe. Ẹ tún wo a tún padà sọ̀rọ̀ ti kábíyèsí. Ta tún ní traditional man. Ẹ wo traditional man yẹn tó gba ẹ̀mí Ọlọ́run láàyè, tó gba Ọlọ́run láàyè. Ṣèbí Ọlọ́run ló dá gbogbo wọn. So a gbọdọ̀ kọjá ààyè wa láti máa sọ pé a fẹ́ dictate. Mọ ìtẹ́ máa sọ tí Ọlọ́run máa gbà wá lẹ́nu. Ọlọ́run máa yẹ ká ṣì sọ. Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká ṣiṣẹ́. Ẹ fi gbogbo kan lẹ̀ fún Ọlọ́run. Kọ́lọ́run kó gba gbogbo ògo. Ó ní ìdí tí Naomi fi wà láàfin. Ó
Ó ní ìdí tí Naomi fi ní kó lọ fẹ́ traditional man. Ọlọ́run fẹ́ gbé ògo ẹ̀ jáde. Ògo Ọlọ́run dẹ̀ ń farahàn. Ẹ máa wo, ṣé mo sọ fún wa níjọ́ yẹn pé Naomi bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ó ti di olùgbàlà. Bí Jésù ṣe jẹ́ olùgbàlà aráyé, bẹ́ẹ̀ ni Naomi ṣe jẹ́ olùgbàlà àwọn ará Ifẹ̀, ibi tí Ọlọ́run dá sí ní pé kó lọ máa ṣiṣẹ́ ìránṣẹ́. Á dẹ̀ ṣe débi èrè. Gbogbo wa náà, Ọlọ́run á kó wa jẹpẹ́, á ṣiṣẹ́ tiwa náà débi èrè. Ọlọ́run tá à ń sìn kò ní dójú tì wá ní orúkọ Jésù Kristi. Ògo Ọlọ́run á túbọ̀ máa farahàn lórí wa àti lórí àwọn ọmọ wa. Àwọn ọmọ wa ò ní lùgbàdì ó ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà. Àmín. Ẹ̀yin èèyàn, ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ dẹ̀ bá wa fi ìtókù sí comment section. Ẹ ṣé gan ni. Àwọn èèyàn mi tó pàtàkì. Bye.